kí mo sọ̀rọ̀ gájọ ní ṣe pé kálukú ọkọ ìyàwó rẹ̀ lẹ́sìn kí sáyé lọ bẹ̀ pa àrísì Buhari kan Ànábì ní atla'tu fil janna atla'tu fil janna wa ra'aytu aksara aliha al-fuqara في الجنة أكرمكم الله. أطلعت في الجنة ورأيت أكثر أهلها الفقراء وأطلعت في النار ورأيت أكثر أهلها النساء. الله صلى الله عليه وسلم. أنا بني مودع الجنة باي مودع الجنة بي إني مني أقوم به وبعوان ملاك توصل الجنة أو مني أقوم نياه شو قال الجنة أدي الفقراء ودي أو تالكاني وأطلعت في النار mo yọjú sínú náà báyìí àwọn tí mo rọ́kọ̀ wọn bẹ̀ púpọ̀ wàrà ètò àkìsàrà àlìhá ẹnìsàhà mo wá rí pé àwọn tó pọ̀ nù náà obìnrin ni nítorí kí ni ó fà nítorí pé àìkọ́ wọn lẹ́sìn. Allahu akbar àìkọ́ wọn lẹ́sìn. àìkọ́ wọn bẹ́ẹ̀ wá ti kóbìnrin lẹ́sìn obìnrin súnmọ́ ná. sọlọ́run ò sì dá wa torí kankan tó ju ẹ̀sìn lọ. a gbọ́dọ̀ tóbìnrin ọlẹ́sìn ọlọ́ba kí anabi inú àdìsítẹ́rì bẹ̀ sí anabi ni ma yuridullahu bihi khayran yufaqihuhu fid-din ọwọ́ àwùjọ mi sí tí ọlọ́run bá fẹ́ dáadáa fún yẹn nínú ayé yẹn ẹ̀sìn ni ọ̀bọ̀ yé tẹ́lẹ̀ ọba ti gbẹ́sìn yé ìyẹn wà ní sí kò sóore owó kì í sóore àánú lówó àánú lówó ó sì gọ̀ ara ẹ̀jẹ̀ ọmọwé tí ọmọ kéwú tó sì ní. Allahu akbar. owó gọ̀ ara ẹ̀jẹ̀ ọmọ kéwú tí ó sì màwé tí ó sì máṣe kankan tó sì lówó torí pé owó gọ̀. ẹ pé nínú jùlọ wà lọ́wọ́ ilé torí pé owó gọ̀. Allahu akbar. ọ̀nà kọ́nà tọ́jọ́ náà halali ọlọ́run ní ilé ìbàrọ̀ àmẹ́yẹ ò lè fọ̀nà kọ́nà gba mímọ́ àfi kéèyàn kọ́ àfi kéèyàn kọ́ mímọ́. mímọ́ yìí sì ní ojú ọ̀nà tó lè rán ìjẹ́ nílẹ̀ wọ̀. àbí má rí lọ́ọ̀ bí ìkọ́lá òfin dín bọ́lọ̀ bá gba yẹn láyé dáadáa bọ́lọ̀ bá fẹ́ sí yẹn lóore àdúrà rẹ̀ gbọ́dọ̀ wà òtẹ̀ mí sí. àdìsí kan ti dé làmì gbà wá àdìsí kan ti dé làmì gbà wá ànábì sọ báyìí wípé ọlọ́ba kí anabi ọlọ́ba kí anabi mama sallallahu ta'ala alayhi wa sallam anabi ni man arada Allahu bihi khayra faka'ahu fi dini wa sahhadahu fi dunya wa sahhadahu fi dunya anabi ni bọ́lá bá fẹ́rẹ̀ yẹn dáadáa ẹ̀sìn ni ó gbọ́yé yóò sì ọlọ́run sì gbé sáfáyé ẹ̀sìn yìí lágbọ́dọ̀ gbọ́yé ìbẹ̀làfà níwà ẹ̀sìn yìí náà la gbọ́yé tí fún wa problem láfi ń búra wa. Allahu akbar àìgbẹ́sìn yìí ní fún wa problem báyìí. a ní sẹ́kù mẹ́ta níbẹ̀ aṣẹ́kù fil ilmi àfààní aṣẹ́kù fil láì àfààní aṣẹ́kù fil tọ́ríkà àfààní. sẹ́kù mẹ́tẹ̀ẹ̀ta lẹ́nu ni aṣẹ́kù fil ilmi aṣẹ́kù fil láì aṣẹ́kù fil tọ́ríkà àmọ́ ẹ̀dẹ̀ òsì jọra wọn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lámẹ́ta ṣe ṣẹ́kù fil ilmi ní wọ́n ní àfáà tó yẹ pé kò ṣe Sufi onímọ̀ jì onímọ̀ sàgbẹ́dẹ́ ni ìmọ̀ye kò sí tọ́da ronú ẹ̀sìn ọ̀gá àfáà sínú tí ò ní lè ṣàlàyé àfáà ọ̀gá àfáà ni wà inna faqiha wa ìdá mọ́tàwá rẹ̀ àdìsí jẹ́ yìí anábì ní al-faqihu wahidun khayrun inda Allahi min ashaddi alfin wari'un. Allahu akbar. rawahu Ibn Majah. hadisi ni Allahu akbar. àfáà kẹtọ bẹ́ẹ̀ sì yìí ó dáa ju ẹgbẹ̀rún yẹn tí ń sàṣàjẹ lọ. hadisi ni àwọn sáfáyé ni o àwọn sáfáyé ni o. àfáà làwọn náà àwọn lọ̀gá àfáà. àwọn onímọ̀ ṣẹ́gun fún èmi àfáà ni wọ́n ní tiwọn wọ́n rọ̀ kánà lérí mímọ̀ wọn àfáà ni wọn. aṣẹ́kù fillah àwọn wọ́n lè má kéwú púpọ̀ wọ́n sì lè kéwú púpọ̀ àmọ́ náà fẹ́ kọ́ ọmọ lára wọn ni pé tààrọ̀ lọ́wọ́ kí ni wọ́n pè lọ́wọ́ kí ni wọ́n ń pè lọ́wọ́ yàtọ̀ fún àwọn tẹ́ ń pè tààrọ̀ lọ́wọ́ èyí ò kọ́ ó ti rọ́nà báyìí lọ́rọ̀ lè yọ̀ àwọn náà fẹ́ kọ́ lọ́wọ́ wọ́n ń sẹ́tẹ́ fẹ́ sẹ́nu ayé rẹ̀ pẹ̀tọ́ ọba kírun tán tọ́ gbà rẹ̀ tán báwo ló tún ti rí Ọlọ́run jù báwọn lọ. Allahu akbar. àwọn náà wà aṣẹ́kù fi tọ́rí ìka àwọn Sufi àwọn náà wà
wọ́n sì ní maqam wọn amẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n mọ̀ maqam ara amẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n yí wọn kí n búra wọn. Shaykhu fil ilmi Shaykhu fillahi Shaykhu fit tariqa wọ́n búra wọn. tọ́ wọ́n búra wọn. Allahu akbar. àbàbà àti ọjà Shaykhu fil ilmi bí wọ́n bá lágége ẹni kọ́ èbú Shaykhu kẹ̀kẹ́ lẹ́nu wọn. Allahu akbar. wọ́n búra wọn. nítorí bí wọ́n mọ̀ pé dúró akẹ́lẹ́ làwọn jọ wà. àfàlẹ̀ yìí onísúfilẹ̀ yìí wọ́n ní maqam lọ́dọ̀ Ọlọ́run. ìmọ̀ ní bí mi náà ti ní maqam lọ́dọ̀ Ọlọ́run. ọ̀dọ̀ tó ń ṣe làjọ ń ṣe wọ́n kí ń búra wọn. Shaykhu fit tariqa Shaykhu fit tariqa kò ní bú àwọn onímọ̀. Allahu akbar. Shaykhu fit tariqa kò ní bú onímọ̀. gbogbo àwọn eléyìí wọn ìmọ̀ lásán ni wọ́n kàn yanjú. rárá wọn ò ní bú àwọn onímọ̀ láéláé. Shaykhu fit tariqa kò ní bú onímọ̀ kankan nítorí pé ọ̀gá Shaykhu fit tariqa ni tó fẹ́ ṣe nú ayé yẹn. Allahu akbar. ẹjọ́ lọ lè kéwú kò ní kọ́ mọ̀ wọ́ Ọlọ́run. Allahu akbar. ẹjọ́ lọ lè kéwú kò ní kọ́ mọ̀ wọ́ Ọlọ́run. Allahu akbar. ẹjọ́ bá wọ blue white ẹ̀ tá ń wọ ìṣiṣẹ́ ògiri kẹ̀kẹ́ tá ń wọ ìṣiṣẹ́ kò ní kọ́ mọ̀ wọ́ Ọlọ́run. ó lè wọṣọ mi wọ́ Ọlọ́run. rárá olúwọ́ Ọlọ́run. akramakumullah. làwọn Shaykhu fit tariqa ni wọ́n fi gbọ́dọ̀ bú Shaykhu fil ilmi wa Shaykhu fil ilmi. وشيخ في العلم لا يسب الشيخ في الطريقة. كرامكم الله. عليه الله عليه وسلم. صلى الله عليه وسلم. أرجع النبي صلى أنا بني إن من أكبر الكبائر أن يسب رجل والديه. أنا بني إسان لاني كي يوم أبو بابا راتياري كي يجوا يوم يكوس أبو يلا ياري بابا بابا ياري. أو أدوا بيا نبي جيك يا رسول الله كيف يسب رجل والديه. Ìfọ̀ ìṣubú rọ́júlú wálé báwo ni ọmọ ti lè bú bàbá rẹ̀ ara rẹ̀ tí ó sì bú ìyá ara rẹ̀. wọ́n dẹ̀jẹ̀ sí lójú. wà Ànábì ó ṣe rí bẹ́ẹ̀ yíwáyé ó ṣe rí bẹ́ẹ̀ Ànábì ní máa ṣàbà rọ́júlú wálídú máa ṣàbà wálídú sábà waladuhu wa sábà waliduhu wa sábà ummuhu. Allahu akbar sallallahu alayhi wa sallam. ẹni tó bá ti bú bàbá oní bàbá ó ti bú bàbá rẹ̀ ẹni bá ti bú ìyá oníyá ó ti bú ìyá rẹ̀. Allahu akbar. Ọlọ́run pín wọn sí méjì nínú Al-Qur'an ó pín wọn sí méjì báyìí ká tiẹ̀ lọ sura àti ìtọ̀hún tó pín wọn sí mẹ́ta summa awras bismillahir rahman a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب للذين اصطفيناه من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. àmẹ́tẹ̀ẹ̀ta yìí àfáà ni wọ́n jẹ́ o alẹ́bá sọ́ọ́lì mọ̀ nínú àfa ìnafsi alábòsí tí ó rò tọ́ tí ò ní sọ. zalimu li nafsihi. tí ó lọ tó ò ní sọ. Akramakumullah. àbí yóò rò tó sì máa dáwọ́ bo òótọ́ lójú kó ní sọ jáde nítorí pé kò fẹ́ òótọ́ ṣé mo yí kò fẹ́ òótọ́ gbọ́ kò sí ní sọ òtítọ́. zalimu li nafsihi. àfààní. wá mi ní hó mọ́tàsídò. ìmọ̀mọ́ rẹ̀ kọ́lá tó bá rí nǹkan èkékẹ́ mílíọ̀nù mọ̀hìnmá ti dín tọ́jú ẹ̀kẹ́ ẹ̀sìn tó bá ti tábà rí kò ní rí jáde kò ní rí jáde wọ́n mọ̀ gbọ́ sábẹ́ ẹ̀rọ mílíọ̀nù mọ̀tẹ́sídù àwọn kan bẹ́ẹ̀ ní ọdún ẹgbẹ́ àwọn ṣe rárá díẹ̀ tí wọ́n bá rí yín wọ́n sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ kó bẹ̀rẹ̀ wọ́n sọ nǹkan mi àfààní àwọn náà. wà mí ni sábì kó àwọn kan wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ sábì kó bẹ̀rẹ̀ yẹn láti ni wọ́n àwọn ni wọ́n kọ́ yẹn ní mímọ́ àwọn ni wọ́n kọ́ yẹn ní Sufi àwọn ni wọ́n kọ́ yẹn ní mímọ́ àwọn ni wọ́n kọ́ yẹn ní Sufi wà kọ́ rọrùn láti bú ẹni kankan nínú wọn. àwọn ni murabbu ruhi. Allahu akbar. kọ́ rọrùn láti bú ẹni kankan nínú wọn àti Shaykhu fil ilmi àgbọ̀rọ̀ bú Shaykhu fillahi àpò ọba jẹ́ aláàlí ọmọ kéwú. ẹ ti yàn. ẹ̀yin ọmọ jẹ́ aláàlí kéwú mo ò ṣe bú bẹ́ẹ̀ bá ti jẹ́ aláàlí ọmọ kéwú. gbogbo ayé wọn láyè lọ́dọ̀ Ọlọ́run gbogbo wọn láyè lọ́dọ̀ Ọlọ́run. tọrọ ọmọ kọ́ mọ̀ mi wà bá àti wù yí nísìnyí òun múra tí ó bù séwu mi lálẹ́ yìí. gbogbo wọn láyè lọ́dọ̀ Ọlọ́run bàbá tó di jìnnà ọmọ kéwú ọ lẹ́tọ̀ọ́ àti bú ẹnì kankan nínú wọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. rárá ò lè bú wọn ò lè bú wọn kálukú lọ láyè rẹ̀. mi ò kéwú lọ́dọ̀ ẹnì kankan. ọmọ kéwú gidi ọ̀gbọ̀rọ̀ bú wọn
wọ́n tọ́ ọ̀rẹ́ nìkan tí ń sẹnu gbàtìgbà tí wọ́n náà tún lè jáde wọ́n náà tún dá wàhálà lẹ́nu. kò ní bú ọgbọ̀rọ̀ bú àgbègbè ọgbọ̀rọ̀ bú ṣẹ́wọ̀n fi tọ̀ríkà ṣẹ́wọ̀n fi ilmi ọgbọ̀rọ̀ bá méjèèjì. Allahu akbar. kò ṣẹ́wọ̀n fi là ọgbọ̀rọ̀ bú wọn nítorí pé àwọn méjèèjì ni wọ́n ní tí wọ́n ṣe ń lọ ayé kálukú. àkàràmọ̀ kọ́ àyẹ̀wò gbogbo wá wá. ayé gbogbo amẹ́yìn láti mọ̀ káwọn zabiku bil khairat. àwọn alápàtẹ̀tì oore ni wọ́n. èyàn ò lè gbé wọn sáyè tí wọ́n dá. àyè gidi ni wọ́n wà. ẹnu ẹnì kẹkẹ ọgbà kọkà fara ẹnì kẹkẹ si baabu le muslimu fusukun wa qitaluhu kufuru. sallallahu alayhi wa sallam. agbọ̀dọ̀ fẹ́nu yẹn bẹ́ẹ̀ ni kẹkẹ bẹ́ẹ̀ yín lágbájá kọ́dà ọmọ bí àwọn tí wọ́n fi yẹn náà ń jọ̀hún tí wọ́n hàn ní gbàdúrà máa bẹ́ẹ̀jì kúsẹ́ náà tó gbà. yí ọ̀tọ̀láyé tí ẹ̀yẹ dún bẹ̀ wọn ọ̀tọ̀ yẹn tó gbà kúsẹ́ náà tó gbà bẹ́ẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní ijtahidu min al-a'mali ma tutiquna fa inna Allaha la yamallu hatta tamillu wa ayrul a'mali ma dima fihi. sallallahu alayhi wa sallam. kákó gbìyànjú kó sẹ́ alápàtẹ̀ tí a ṣe yọrí ni. tí mo yí wọn rẹ kó gbìyànjú alápàtẹ̀ tí a ṣe yọrí ni. báwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe lẹ́yìn tí wọ́n láṣẹ yọrí rẹ. la kunta muta'allima kó má ṣe bàbá pẹ̀lú bàbá jọ máa kéwú kó pẹ̀lú ṣéwù rẹ̀ tó bá jẹ́ Sufi tọ́jọ́ alùtọ̀ríkà ló pẹ̀lú ṣéwù rẹ̀ kọ́ lajà kékeré lọ torí ọ̀tá méjìlá ni o ọ̀tá méjìlá ni o ọ̀tá àkọ́kọ́ ọ̀tá Islam ọ̀tá Islam yìí wọn làwọn Yahudi ẹ̀ wọ́n láti Palestine ní nísìnyí ẹ̀ wọ́n láti Palestine ní àwọn Yahudi àti Nasara lọ ọ̀tá Islam ọ̀tá ẹlẹ́ẹ̀kejì ni ọ̀tá mùsùlùmí ọ̀tá mùsùlùmí ọlọ́tá mùsùlùmí kí mo rí mùsùlùmí lọ́tá mùsùlùmí. olùfọ̀tà níbi fi ní alábàákẹ́ àníbi alimuslim masalima alimuslimun min lisanihi wa yadihi wal muhajiru man hajjara ma harrama Allah. sallallahu alayhi wa sallam. rawahu Muslim. karamakumullah. àníbi ní mùsùlùmí òun lè tọ́ bá là tí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bá là níbi ahọ́n rẹ̀ tó bú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. ilẹ̀ bá débi tẹ́ máa bú àwọn ẹni Ọlọ́run. ilẹ̀ bá débi ẹ̀ ilẹ̀ bá débi kẹ́ àwọn kan kí àwọn ẹni Ọlọ́run àmọ́ mùsùlùmí lọ́ta mùsùlùmí èyí méjì ní dọ́rọ̀ ànábì ọlọ́rọ̀ yìí mọ̀ lọ́wọ́ abidan màrọ́ ìmọ̀ lisana wà arafa samanu yẹ́wọ̀nyí wà arafa wastaqamati tariqatuhu wastaqamati tariqatuhu. Ànábì ọlọ́ba akẹ́nìkan tí kì í sọ̀sọ̀kùsọ tọmọlú gbàtọ̀ wà sẹ́yìn sí ni mùsùlùmí gidi ọ̀wá jáde yóò máa jà sí ọ̀rọ̀ pé àwọn ṣé wù yín ìsọkúsọ ni gálátù ni ìsọkúsọ ni kọlọ́gbẹ́nu asọ́gbẹ́nu ni wọ́n fẹ́ sọ̀rọ̀ ni kò ní máa nà kẹ̀kẹ́ ju pé wọ́n fẹ́ sọ̀rọ̀ lọ. èyí tí sì ń bẹ́ ń bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí máa ń sọ fún wa. ìdúró náà ìnẹ́sìrì lè fìtà. Allahu akbar. àwọn àfa àgbà àsìkò yìí àwọn àfa àsìkò yìí wọ́n kọ́ná sí mùsíbà wọ́n kọ́ná sí mùsíbà ni wọ́n ń dá wàhálà lẹ̀. Allahu akbar. ìdúró náà ìnẹ́sìrì lè fìtà wọ́n lọ́ọ̀tì wàhálà. Allahu akbar. wọ́n lọ́ọ̀tì wàhálà. ọmọ àfọ onímọ̀ ò lè bú ọmọ àfọ ntọ̀rí ká wá dákẹ́. Ànábì sì ní ká dúró Ànábì ní ká ṣọ́ra fún wàhálà. يعني الفتنة نائمة وعلى صني لعن الله من أيقظها Ànábì fúnra tí ì ṣépè ó ní kò ní da fẹ́ tó bá lọ jí. Ọlọ́run ní jẹ́ iye ń tọ̀ ń. kí ló jí wàhálà sí kí ló fẹ́ gbà pẹ̀lú pé o bú àwọn ní Sufi. Allahu akbar. ṣé Sufi kì í sọ ọ̀nà ni fúnra Ọlọ́run ló recognize Sufi yù àtàwọn mọ́tà sọ wí fún. Sufi tí wọn náà máa ti ń ṣe lọ́kàn lẹ́nu yàrá rẹ pẹ̀lú Ọlọ́run wọn náà mọ̀ ẹ́. Sufi náà gbọ́dọ̀ bú Sufi bí wọ́n fẹ́ máa ní kó bú Sufi ẹ̀ àwọn oníṣúfù náà lè bú àwọn àfa àpàràgẹ́dẹ́. ẹ̀ka ni ìmọ̀wó ni Ọlọ́run ní rárá o ìmọ̀ nìkan ló lè ṣe. fọkàkùlùzí ilimin alimun fọkàkùlùzí ilimin alimun ìmọ̀ ọ̀gá ni onímọ̀ wa lè yàrá bú Sufi Sufi náà sì gbọ́dọ̀ bú onímọ̀ tọ́lá méjèèjì ni wọ́n ní ti ṣe ìkìláṣù níyà ìkìláṣù ní kọ́lbì méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìkìláṣù níyà ìkìláṣù ní kọ́lbì làwọn oníṣúfì fẹ́ ṣe ìkìláṣù níyà làwọn oníkéwú fẹ́ ṣe
láti máa tọ́ máa ṣe nínú ẹ̀sìn nígbà yàrá ọ̀dà máa kaba yìí máa kaba yìí máa kaba yìí àwọn ọ̀sẹ̀ kíláàsì oníyà. Ó ní mímọ̀ ṣàlàyé ẹ̀ fún yẹn lọ́tọ̀ọ̀tọ̀. Àmọ́ ìkìláàsù kọ́líbì Sufi ni ó ṣe. Àwọn ọba yẹn fọkàn náà wọ́n sábà yóò mójútó kàn tiẹ̀. Yóò ẹ̀mí rẹ̀ ni. Wọ́n gbọ́dọ̀ yóò bá yẹn mójútó yẹ́nyẹ́. Ọgbọ̀dọ̀ máa tọ́jú kí sọ́njọ́ ni pé mọ́lúdì ànábì ò ṣe takò. Wọ́n ní ìkìláàsù ni. Ìkìláàsù ni. Ìkìláàsù ni. Gbọ́ àdìsí yìí afárá. Ànábì ní mọ̀tálàtà hóbì bìkọ́lì abidi. إلا عرم الله جسده عن النار. sallallahu alayhi wa sallam. مختلط حبي ẹni yóò tó bá kó yẹn jọ tọ́da ìtìlátù káwọn kẹ́kọ̀ọ́ kí n dẹ́rẹ́ ẹ̀kítàlátà yà kọ́tàlítò ìtìlátù ẹ̀kọ́ yẹn jọ ẹ̀dọ́ra yìí pọ̀ hubbi ẹni yóò مختلط hubbi ẹni yóò tó bá da ìfẹ́ mi pọ̀ sí inú bikalibi abidi sínú ẹrú ọkẹ̀kẹ́ ilẹ̀ aramọ̀lá dísàrà wà lánàá rí àtikọ́ ló ń ṣe ara rẹ̀ léwọ̀ fún ọ̀rọ̀ àwùjọ bọ̀rọ̀ ẹ̀ ẹ̀tọ́ bá ṣe bẹ́ẹ̀ tó ló ìfẹ́ mi ànẹ́bí sínú ọ̀kan yẹn ọ̀rọ̀ àwọn àìfáìtì ibi ààrẹ ṣe mọ́ olùdí ànẹ́bí sálá ìfẹ́ ànẹ́bí la bẹ́ gbé sí yín lọ́kẹ́ nẹ̀ṣẹ̀ àtúwù ayátúwù mà ìsátúwù báwo la ànẹ́bí ti sáyé báwo ló ti ṣiṣẹ́ mi báwo ló ti jẹ bó ti mú ṣé gbogbo èèyàn ní access ṣe rédíò tó bí wáyé gbogbo èèyàn kọ́ ẹ tó sì máa tí òwì ju tèmi lọ́pọ̀ ẹ tó máa tí òwì tó ju tèmi yìí lọ kẹfíìrì wọn kọ́ fọwọ́kà kúrú sí ilimi alimu wọn ti kélé gan bọ́jà lẹ́nu ò ní access àti wí kò ní access àti wọlé rédíò access rẹ̀ ni pé kí wọ́n pè yàn kalẹ̀ kó ló display màdúwà rasul tala nabi. Allahu akbar. Sallallahu alaihi wasallam. Tala nabi ko display pe tani anabi Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ni mo sọ pé ẹ tí mo máa ń bẹ ní mọ́lúdì tí a bá ṣe fi mobile makru lọ fi makru yìí mobile. Ẹ tí a bá ṣe ń bẹ tí ọ̀padà ní ká máa pariwo pé ẹ má ṣe báyìí mọ́. Eléyìí ò sí ń bẹ́ẹ̀.